Hello viewers, my name is Charisma. We dey Ilupeju Ekiti as I dey follow you talk, and here with me Emmanuel Ikedayo at Awufufu at Mula House of Worship YORUBA Festival. No be small thing. As I dey see different people with different dresses. As I dey enter like today, I just dey see the thing dey totori me. You know they burn that town. Just sit down, make una watch because na creative vibe entertainment gon dey bring am on top your television. No be small thing. My mouth sef no fit talk am. Abeg make we go. Let's go and explore. No be small thing. Ṣífà Ofẹ́mi Àgbàmẹ́fà Alámìkú Ìlúpẹ́jú aṣíwájú olóríṣà gbogbo ilẹ̀ Yorùbá. Ọdún Àmẹ̀kú jẹ́ ọdún òòṣà kan tí a fi ń jẹ iṣu tàbí ìlú òòṣà yẹn láti fi mọ gbogbo nǹkan tí ọmọ bá wáyé àti nǹkan tó lè ṣẹlẹ̀ ọjọ́ iwájú. Orúkọ mi ni Awófẹ́mi Fúnkẹ́ Ẹ̀lí. Èmi ni ọmọ Aishif Awófẹ́mi Àgbàmẹ́fà Alámẹ̀kú Ìlúpẹ́jú Èkìtì. Ipò mi nínú ọdún Àmẹ̀kú tá à ń ṣe yìí, mo jẹ́ gẹ́gẹ́ bí onídùúró fún bàbá mi láti ṣe gbogbo nǹkan tó ń ṣe ní Ìlúpẹ́jú Èkìtì. Èmi ni èyérùbú fún àwọn eléégún ní Ìlúpẹ́jú Èkìtì. Kí ni ọdún Àmẹ̀kú yìí? Kí ni nǹkan tó túmọ̀ sí ní ẹ̀kúnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí èèyàn kan gbòógì nínú ọdún yìí? Ọdún Àmẹ̀kú yìí òun là ń pè ní ọdún ìjẹṣu ní Ìlúpẹ́jú Èkìtì. Lẹ́yìn tí ọba wa Apéjú tó bá ti jẹṣu ní oṣù keje ni Alámẹ̀kú ṣe máa ń jẹṣu ní oṣù kẹjọ, torí Alámẹ̀kú jẹ́ gẹ́gẹ́ bí bàbá ọba, ẹni tó jẹ́ wípé láti tí ọba bá fẹ́ ṣe kankan láti gba ìmọ̀ràn, ipò àgbà ni Alámẹ̀kú máa ń dúró sí. Gba pé ìgbà tó dé stage kan ó yàtọ̀, ọ̀rọ̀ wa fẹ́ dàbọ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ àti kéwòn. Tí wọ́n bá kọ orin ẹ̀mí dé stage kan wá ní ẹ̀mí mú wọn, ó sì máa ń rí gẹ́lẹ́ lọ́dọ̀ tiwa lọ́nà. Torí pé mo jẹ́ ìránṣẹ́ sí òòṣà kan, tí ó bá tó àkókò tí ìránṣẹ́ tí òòṣà yẹn tó fẹ́ lò mí, kò sí nǹkan tí mo lè rí ṣe sí. Mi lè sọ pé rárá, kò ṣe dodge. Òun ló fi jẹ́ wípé ní àsìkò yẹn mo ní láti máa ti ara mi, torí tó bá jẹ́ pé bóyá kí n lọ gbà pátápátá ó ṣeéṣe kẹ́ má lè ṣe nǹkan tẹ́ ń ṣe lénu. Mo máa gun orí òkè ọjọ́ méje ni, torí pé a ní ọdún kan tá à ń pè ní YORUBA Festival. Lásìkò yẹn ni gbogbo àwọn ìránṣẹ́, gbogbo àwọn ìmọ̀lẹ̀ yẹn tó máa, gbogbo ẹni tó ń rán níṣẹ́ wọn máa mú wọn níbikíbi tó bá wà. Tẹ́ni yẹn bá wà lẹ́kọ̀ọ́ tó bá ṣagídí á wálé láìwọ mọ́tò tó bá tó àkókò tí kìíní yẹn fẹ́ ṣẹlẹ̀. So ní Ìlúpẹ́jú bí oríṣiríṣi ọdún la máa ń ṣe yípo, kò sígbà tá a kì í lọ́dún. Ẹ̀sìnmá orúkọ tèmi ni Ọmọkẹ́yìndé láti Creative Vibes Entertainment. Mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ bi yín ni mo tún wá fẹ́ béèrè pé yàtọ̀ sí ọdún ọ̀ràrà yìí pé ṣé àwọn ọdún mìíràn wà tí a máa ń ṣe ní Ìlúpẹ́jú Èkìtì tàbí ní ilẹ̀ Yorùbá? Ó pọ̀ kò tí ẹ ṣe fẹnu sọ. A máa sọ pé 201 ajẹ́ ibi tójú wa lé mọ́ ni. Wọ́n ń ṣe ọdún Ògún, wọ́n ń ṣe ọdún Olúkòso bàbá mi, àyànràn náà kàtà yẹ̀rì olójú orógbó ẹlẹ́rẹ̀kẹ́ obì, iná lójú iná lẹ́nu àjàwó wàjà rárá rẹ̀ òrùpọ̀ olókùn igi gbígbẹ òlásànù, arábà ń bí àrígbà ọta ṣẹ́gun apèké pọ̀dàlẹ̀ pẹ́pẹ́, ẹni tó ń pani tí ò sí bá bẹ ẹni tó lè bí Olúkòso. Ọbàtálá ọdún Ọbàtálá wà, ọba takuntakun, Ọbàtálá lóde ìrànjẹ́. Olúkòso ń gba àgbò, Ògún ń gbajá. Àwọn kẹ́nìtà ṣe alẹ́bọ̀ kíní ká fún wọn ní mọ̀lú, ká fún wọn nígbà, ká fún wọn láwo, èṣù ń gbé wúrẹ́. Ọ̀làjú burúkú yín tẹ̀ ń kó kiri ni ensars fi ń ráìdì yín. Tí ó bá ṣe bẹ́ẹ̀, who is ensars?
nígbà tó ti sígbẹ́rẹ́ sára tí gbogbo ara ti ṣe wọ́n fọwọ́ tẹ̀ báyìí náà ara wọn gbiná orí burúkú bá wọn lójú ẹsẹ̀ àwa ń fi àké sígbẹ́rẹ́ à ń fi gbogbo ẹ̀ ṣe gbàgbẹ́rẹ́ pẹ̀lú àdá jáde kó dọkùnrin. wẹ̀mí ìkálẹ̀. ẹbọ náà ní kí bàbá ó ṣe wọn ní kó lè gbọ ẹran tẹ́lẹ̀ òkà wọn ní kó lẹ́kọ̀ọ́ kó nágàrà kó ní gbogbo nǹkan tẹ́nu ń jẹ lọ́rùn mi lábá kárálẹ̀ lọ́rùn mi lábá rúbọ ijó ni bàbá ń jọ ayọ̀ ni bàbá ń jọ kó tó lọ ní owó bá kó sí bàbá lẹ́nu ló bá ní ọ̀tá alẹ́ o ọ̀tá òde ifá ni ó yọ ọ̀dà bẹ́ wọn lórí ifá wọn àbọ̀ ṣẹ́gun ọ̀tá òde. orúkọ mi ni ìyáàfin Ọmọwùmí Àjẹyìn tí gbogbo èèyàn mọ̀ sí ọba obìnrin Erelú ayé mi ò bàjẹ́. ìmọ̀lẹ̀ kan wà nílé mi lọ́ba wọ́n pè ní ògbó kò sí béèyàn ṣe lè wà tí ò bá ti bímọ tó fà èyí ògbó mọ̀ bó rẹ́kọ̀ mi mo fẹ́ lóyún mo fẹ́ bímọ á dẹ̀ bímọ náà fi sọ pé kó ọmọ kọrin èyí òróró bòlíire o kò ọmọ kẹsàn òdìrẹ òróró bòlíire òun lọ máa bẹ́ẹ̀ jí lálẹ́ ọmọ abẹ́ jí líkùtù fẹ́ yọ ọ̀rọ̀ ọmọ abẹ́ jẹ́lẹ̀gẹ́ òparẹ́ bọ́ abílẹ̀ àárọ̀ abílẹ̀ ọ̀sán abílẹ̀ ẹjọ́ ìjáde kan wà tó lè bomi ṣọ̀tá. kò sí o rárá. ṣe lè jí kẹ máa wẹ̀ kò sí ẹtọ́ lè jí kó má mọ omi a kì í bomi ṣọ̀tá torí pé ọmọ omi ni wá bá a ṣe ń bọ̀ yẹn àkọ́kọ́ tẹ̀lé omi kó tó di pé a wọlé bẹ́ẹ̀ ni. ìbámu poko kí mi gbọ́ omi o apásámọ ojú ranganda omi òdèdè lẹkẹrùkù tán omi o òrèrè pàṣẹ gudugbú omi. You have to do it, it's a must. And the good thing about this is that you feel happy. Now, to you right now as a youth, let's say in the next 10 years, this kind of position, like where you are right now, how do you feel being in the next 10 years again? Being in the 10 years doesn't mean I should stop doing this. òkùtù ayẹ̀rẹ́ ikú ayẹ̀ lórí gbogbo wa o ànírógun kú òjijì ànídélé bá kú ànírìnà kó kú ànírógun ìdààmú o ọ̀nà yín á là sí rere ẹ̀ẹ́rí jẹ ẹ̀ẹ́rí mu ẹ̀ẹ́rí ná ẹ̀ẹ́rí lò ifá ìjògbè ló ní kákó lọ́wọ́ kájà lọ́wọ́ ìgò gbúdúgbúdú létí ọkọ́ ìlàsà babaláwo gbè ó dífá fún ògbè lọ́jọ́ tó ń ṣùṣù ká bàbá tó fẹ́ gbá ilé bàbá fún ìwé ògbèlè lórí ọmọláyé dìde ogun sí wọn náà níjẹ́ kó gbàjárí orí tó bá lẹ́bọ̀ kọ́yàn wọn ni kó máa rékù kó máa rẹ́jà kó máa rí ìgbín kó máa rí ewé fálòkè ẹ̀gàn kó lórí ejò kó lórí ìgbọ̀n kó láwọn kan fi ń la igi ó bá rúbọ ejò ògbèrúbọ tó wọ́n gbáyé lé bàbá ògbèlè lórí ọ̀yẹ̀kú méjì dìde ogun sí ogbé gba lórí orí rẹ̀ tọ̀sọ̀nù.